Ẹ káàbọ̀, ẹ kú ojúmọ́. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Kọ́ládé. Ẹ̀kọ́ yìí wà fún àwọn tí ó bá fẹ́ mọ bí a ṣe ń ṣe òpópónà ẹ̀rọ ayélujára. Strictly for those who want to learn how to design a website. Àwọn tó bá fẹ́ mọ bí a ṣe ń ṣe òpópónà ẹ̀rọ ayélujára. Òpópónà ni fún àpẹẹrẹ www.opopona.com. Ó máa gbé yín lọ sí ẹ̀rọ ayélujára kí ẹ̀rọ ayélujára tó bá jẹ́ orúkọ yìí ló máa gbé yín lọ. Fún àpẹẹrẹ yìí, tẹ́ bá sì rí òpópónà ẹ̀rọ ayélujára tí ẹ lọ ní ojú browser yín, tẹ́ bá fẹ́ mọ bí wọ́n ṣe ṣe, ẹ lè tẹ Ctrl+V, máa fún yín ní èdè tí wọ́n lò láti fi kọ́. Tẹ́ bá fẹ́ mọ láti kọ òpópónà ẹ̀rọ ayélujára, àwọn èdè kan wà tí ẹ gbọ́dọ̀ mọ̀ láti lè jẹ́ kó rọrùn fún láti mọ bí wọ́n ṣe ń kọ òpópónà ẹ̀rọ ayélujára. Àwọn èdè náà nìwọ̀nyí fún àpẹẹrẹ. Àkọ́kọ́ lónìí yìí, ẹ gbọ́dọ̀ mọ ohun tí à ń pè ní HTML, èyí tí àwọn elédè ń pè ní Hypertext Markup Language. Lẹ́yìn náà, ẹ máa mọ ohun tí wọ́n ń pè ní CSS. Lẹ́yìn náà, ẹ máa mọ JavaScript. Lẹ́yìn náà, ẹ máa mọ ohun tí wọ́n ń pè ní Bootstrap. Tẹ́ bá ti mọ mẹ́rẹ̀ẹ̀rin yìí, ẹ ò ní wàhálà. Mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n máa ń lò fún ohun tí a máa ń pè ní front-end design fún website design. Wọ́n máa jẹ́ kó dùn wò lójú, kó rẹwà lọ́pọ̀lọpọ̀. Lẹ́yìn tí ẹ bá ti mọ̀ yìí, fún back-end design gbogbo èyí ó wà fún ti front-end design. Front-end design ló wà fún. Lẹ́yìn èyí, tí ẹ bá fẹ́ mọ̀ bóyá ó fẹ́ login ni àbí kò login, àbí tí ẹ bá fẹ́ mọ̀ bí wọ́n ṣe lè ṣe iṣẹ́ yòókù ní orí íńtánẹ́ẹ̀tì, ẹ gbọ́dọ̀ mọ̀ ohun tí a ń pè ní PHP. Lẹ́yìn náà, ẹ máa mọ̀ SQL àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ó bá ṣe rọ̀ yín lọ́rùn. Ṣùgbọ́n fún ìrọ̀rùn fún àwọn ohun tí wọ́n ti pèsè sílẹ̀, ẹ lè mọ̀ WordPress náà àti Laravel. Gbogbo èyí ni a máa gbìyànjú láti ṣe ẹ̀kọ́ rẹ̀ fún yín ní ojú ẹ̀rọ ayélujára ti YouTube tí ẹ wà yìí. Ká bẹ̀rẹ̀ láì fi ìnàpẹ̀nu. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú HTML. HTML ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Tí ẹ bá fẹ́ mọ̀ bí wọ́n ṣe lè bí ẹ ṣe lè bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ tí a máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní HTML. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú HTML. Gbogbo ohun tí HTML dá lé lórí nìyí. Tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ HTML, a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tag ẹ̀ tí wọ́n ń pè ní doctype. Doctype ni wọ́n ń pè ní tag ẹ̀ yìí. Doctype ni, ṣùgbọ́n wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú angular bracket. Ẹ má gbàgbé àti fi angular bracket sí yìí. Lẹ́yìn náà, a wọ exclamation mark, ẹ wá tẹ doctype. Ẹ bá ti tẹ doctype sí tán, ẹ wá tẹ irú doctype wo lẹ fẹ́. Ẹ fẹ́ HTML. Document type ni doctype. Ó túmọ̀ sí pé irú ojú ìwé wo ni a fẹ́ kọ. HTML type. Tó bá tán, a wá tì pẹ̀lú angular bracket náà. Tá bá ti tì pẹ̀lú angular bracket náà, ó máa rọrùn fún wa láti lò. Lẹ́yìn doctype yìí, a máa ní ìmíràn tí wọ́n ń pè ní HTML. Tí a bá ti ní títí HTML yìí ó ní opening tag, bẹ́ẹ̀ sì ni ó ní closing tag. Ẹ rí backslash tó fi yàtọ̀. Nínú HTML tag yìí, nǹkan méjì tí ò gbọdọ̀ má sí nínú ẹ̀ ní header tag. Header náà tún ní opening tag, òun náà tún ní closing tag. Body náà ní opening tag, ó ní closing tag. Ó dàbí orí àti ẹsẹ̀. HTML yìí dàbí ènìyàn tó ní orí tó sì tún ní ẹ̀yà ara. Orí yìí ló máa ní àkọlé orúkọ rẹ̀, orúkọ ojú ìwé tí à ń pè ní title. Inú orí ni title wà, òun náà ní opening tag. Bí ẹ ṣe rí yìí, òun náà sì tún ní closing tag. Bí ẹ ṣe rí níbí báyìí, tó jẹ́ backslash ló fi kẹ́yìn wọn. The same spelling ni. Body náà bákan náà, ó ní opening tag, ó ní closing tag. Nínú body láti máa rí gbogbo tí àwọn ènìyàn máa rí. Tí ẹ bá fẹ́ kọ HTML document, àwọn nǹkan méjì ni ẹ nílò
fún àkókò yìí. Àkọ́kọ́ ni notepad ó wà lórí ẹ̀rọ ayélujára yín. Èkejì ni browser fún àkókò yìí. Ìwọ̀n browser tí màá sọ fún yín láti máa lò ní Google Chrome. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣí notepad wa, ká kọ àpẹẹrẹ bí a ṣe fẹ́ kó rí lónìí. Jẹ́tìrì àfi doctype bẹ̀rẹ̀, àfi HTML, àkọ HTML. Lẹ́yìn HTML, àkọ opening tag ẹ̀, àfi closing tag ẹ̀ sí. Ó ní irú document wo la fẹ́, a ní HTML document la fẹ́. A fún ní orí. A fún orí wa ní àkọlé orí tí à ń pè ní title. A fún ní document àkọlé orí. A fún ní opening tag àkọlé. A sì fún ní closing tag pé okay, orúkọ ojú ìwé. A fún ní body tag náà, ẹ̀yà ara. A fún ní closing tag ti body. A bẹ̀rẹ̀ orí kìíní, header 1. Àparí ẹ̀ náà, opening tag àfi closing tag sí. Àkọ́n tó wù wá síbẹ̀, orí kìíní. Ẹ̀yin náà lè fi tó wù síbẹ̀. Paragraph kìíní, ó tútù jẹ́ ẹ káàbọ̀ ẹ̀yin aráyé. Tá bá fẹ́ save ẹ̀, bá ṣe máa save ẹ̀, a máa lọ sí save as. Tá bá ti lọ save as, a máa lọ sí all file. Tá bá ti lọ sí all file, orí .html, a máa fi html sí. Tá bá fi sí .html sí, a máa tẹ save. A máa ti tẹ save. Tá bá ti tẹ save, ó ti tán. A máa lọ sí ibi tí a bá save ẹ̀ sí. A máa ṣe. Tá bá ti lọ sí ibi tí a bá save ẹ̀ sí, a máa ṣe pẹ̀lú browser wa tí a bá ní lórí system wa. Tá bá ti ṣe, tẹ̀rí bó ṣe rí. Tẹ̀rí orúkọ ojú ìwé. Tẹ́ ẹ bá gbàgbé pé orúkọ ojú ìwé yìí ló jẹ́ orúkọ ojú ìwé tí a ti kọ sílẹ̀ níbí báyìí. Tẹ́ ẹ bá gbàgbé orúkọ ojú ìwé òun, orúkọ ojú ìwé tó wà níbi title wa òun, orúkọ ojú ìwé. Orí kìíní ó jẹ́ orí kìíní tí ó wà níbí báyìí, ó jẹ́ orí kìíní. Ẹ káàbọ̀ ẹ̀yin aráyé, ó jẹ́ ohun tí àwọn èèyàn rí. Ó túmọ̀ sí pé gbogbo ohun tó wà níbí báyìí nìkan ni àwọn èèyàn rí. Èyí tó sì wà níbí báyìí nìkan ni ló máa hàn síbi orí browser wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. A máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ HTML ká tó bọ́ sí ẹ̀kọ́ CSS. Ẹ gbìyànjú láti bá mi tẹ subscription button. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ kú kalẹ̀.